ọ̀pọ̀ àdúgbò ní ìpínlẹ̀ Èkó, aráàlú figbe ta. Ọ̀pọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ló ti kọminú lórí òjò lemọ́lemọ́ tó ń rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Onírúurú àwọn fọ́nrán lórí ayélujára ló ń ṣàfihàn bí àwọn èèyàn náà ṣe ń dárò ipò tí àdúgbò wọn wà látàrí àgbàrá òjò tó gba ọ̀pọ̀ ojú pópó. Lára àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n ní Ìjẹ̀dẹ̀, Ìkòròdú, Ògùdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọ̀kan lára àwọn fọ́nrán náà ni obìnrin kan ti ké gbàjarè pé agbègbè oko ọ̀pẹ ni mo wà yìí o, ẹ ṣàánú wa o, àdúgbò wa rèé o, a kò lè wọ inú ilé wa mọ́, òjò ti gba gbogbo ọ̀nà, mi ò tiẹ̀ lè wọ bàtà pàápàá, ẹ gbà wá o. Òní ni ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún 2025. Nínú fọ́nrán mi, ọkùnrin kan sọ pé ohun tí ojú mi rí rèé lágbègbè mi ní Ìjẹ̀dẹ̀ láti àárọ̀ ọjọ́ 3 sí ọjọ́ 4 oṣù kẹjọ ni òjò ti gba gbogbo inú ilé mi, ẹ wo gbogbo àwọn ọkọ̀ nínú omi. Ẹ̀wẹ̀, ìjọba ilé Èkó ti rọ àwọn èèyàn ìpínlẹ̀ náà kí wọ́n ṣe sùúrù nítorí ìjọba kò káwọ́ gbéra lórí ọ̀rọ̀ omíyalé ọ̀hún. Nínú àtẹ̀jáde kan lójú òpó X rẹ̀, kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ìpínlẹ̀ náà Tókunbọ̀ Wahab ní lóòótọ́ ni òjò rọ̀ fún nǹkan bíi wákàtí 12 gbáko. Ó fi kún un pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ní Nàìjíríà ti sọ pé òjò àti àrá yóò rọ̀ fún ọjọ́ 7 sí i, àmọ́ ìjọba Èkó ń ṣiṣẹ́ takuntakun láti kojú rẹ̀. Ó ní láti nǹkan bíi wákàtí 12 sẹ́yìn ni òjò ti ń rọ̀, òjò sì máa rọ̀ fún ọjọ́ 7 sí i gẹ́gẹ́ bí àwọn tó ń rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ṣe sọ. Ṣùgbọ́n mo rọ gbogbo aráàlú kí wọ́n ṣe sùúrù. Wahab sọ pé bó tilẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ náà ti ń ṣe àwọn ètò láti gbógun ti ìṣẹ̀lẹ̀ omíyalé lásìkò òjò, ó ṣeé ṣe kí omi pọ̀ ju ọkà wọn lọ látàrí bí ìpínlẹ̀ ọ̀hún ṣe súnmọ́ omi. Kọmíṣánná ọ̀hún sọ síwájú pé gẹ́gẹ́ bí ìlú tó wà lẹ́bàá omi òkun, ó ṣeé ṣe kí omi ya wọ ìlú lásìkò tí òkun bá kún àkúnjù. Ọ̀rọ̀ náà tún wá burú jọjọ pẹ̀lú àyípadà ojú ọjọ́. Ó tún fi àkókò náà kìlọ̀ fún àwọn òbí kí wọ́n tọ́jú àwọn ọmọ wọn dáadáa kí wọ́n má jáde lásìkò omíyalé. Wàyí o, àwọn èèyàn kan ti ń fi ilé wọn sílẹ̀ Ìkòròdú látàrí bí omi ṣe gba gbogbo ilé wọn. Àmọ́ ìjọba mọ̀ nípa rẹ̀, ìjọba kò sì dákẹ́ lórí ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí Wahab ṣe sọ, àwọn gọ́tà kan tí wọ́n ń gbẹ́ lọ́wọ́ ní Ìkòròdú yóò mú àdínkù bá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n bá ti parí rẹ̀. Lẹ́yìn náà ló tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn agbègbè náà fún ìdojúkọ tí wọ́n ń kọ lásìkò yìí. Ó wá ṣèlérí pé gbogbo ìṣẹ̀lẹ̀ omíyalé lágbègbè Ìkòròdú ni yóò di ohun ìgbàgbé láìpẹ́ ní kété tí ìjọba bá ti parí àwọn gọ́tà tí wọ́n ń ṣe lọ́wọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá wa pín in ká, ẹ sì bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.